lórí awuyewuye èyí tó ń lọ káàkiri orí ayélujára wípé ráìsì kan wà èyí tó ń gba ẹ̀mí àwọn èèyàn ọ̀rọ̀ yìí ò ní agbára. Nígbà tá a ṣe ìwádìí lọ tá a ṣe ìwádìí bọ̀ a rí wípé ìròyìn tó ń lọ káàkiri nípa àwọn ìrẹsì tó ń pààyàn yìí ìròyìn òfégè ni. Kò sí ìrẹsì kankan èyí tó ń pààyàn ẹ̀yin èèyàn. Ṣé ni àwọn èèyàn yìí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí jáde láti lè jẹ́ kí owó ráìsì èyí tó wọ́n gógó ní ìlú Nàìjíríà kó wálẹ̀. Ìdí nìyí tí wọ́n fi ń wá ọgbọ́n oríṣiríṣi láti fi lè jẹ́ kí àwọn èèyàn má ra ráìsì mọ́ ẹ̀yin èèyàn. Ó lágbára. Eléyìí ló jẹ́ kí àwọn ìyálọ́jà èyí tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń pariwo síta wípé ṣé ní àwọn ò tà mọ́ o. Wọ́n ní àwọn èèyàn kọ̀ wọn ò wá ra ráìsì mọ́ fún díẹ̀ yìí àwọn fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé kò sí ráìsì kankan èyí tó ń pààyàn, pé ráìsì tí àwọn ń tà àwọn náà ń jẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí fídíò tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, ṣe ni wọ́n gbé ráìsì ọ̀hún jáde tí àwọn náà sì ń jẹ. Wọ́n ní kí àwọn èèyàn kó wá bá wọn rajà. Wọ́n nítorí pé látìgbà tí ìròyìn ti ń lọ káàkiri wọ́n ní àwọn ò tà mọ́ o ẹ̀yin èèyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí àwọn náà ń jẹ ráìsì ọ̀hún. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn ìyálọ́jà yìí. Gbogbo ohun tẹ́yin náà bá rò lórí fídíò ọ̀hún ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. Ọjà ìdájọ́ padà wà yìí o. Ráìsì à ń tà o. Ráìsì ò ń pààyàn o. Òun là ń jẹ yìí o. Òun là ń jẹ yìí o. Òun lè o. Òun là ń jẹ yìí o. Ráìsì ò pààyàn o. Òun lè o. Òun là ń tà. Òun là ń tà. Òun lè dá ní sí o. Òun là ń jẹ yìí o. Òun lè o. Jíjẹ ní ráìsì o. Jíjẹ pọ́ìsì o. Dalikọ international market lélẹ́yìí o. Ní gbogbo Nàìjíríà ibi tí ráìsì máa ń wọlé sí. Jíjẹ ní rẹ́sì o. Ẹ wọlé wá kẹ́ wá rajà o. Iṣẹ́ yóò di bàjẹ́ o. Jíjẹ ni o. Òun la fi kọ́ sí tó ń jẹ yìí o. Ó ń pààyàn o.